Akíwákálẹ̀ ní ibikíbi tẹ́ bá ti ń wò wá, a dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run fún wa láti tún padà sórí móhùnmáwòrán yìí. A dúpẹ́ fún ẹ̀yin tí ẹ ti ń pè wá, a mọ rírì yín, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tẹ́ ń jẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń jẹ́ ìbùkún fún yín. Àdúrà wa náà ni wípé bẹ́ẹ̀ ṣe ń gbọ́, Ọlọ́run ó máa ràn yín lọ́wọ́ láti máa mú un lò. Ọlọ́run yóò sì máa lo ọ̀rọ̀ rẹ̀ síwájú láti máa bùkún yín. A fẹ́ tún gbọ́ lọ́dọ̀ ẹ̀yin èèyàn sí, tó bá jẹ́ pé ẹ̀yin ò tí ì pè wá, a fẹ́ mọ ibi tí ọwọ́ jẹ́ ètò yìí ń dé. Ẹ pè wá lórí nọ́mbà wa 0816 208 1344 0816 208 1344 tàbí tó bá jẹ́ WhatsApp lẹ fẹ́ lò, ẹ̀yin tẹ àtẹ̀jẹ́ ránṣẹ́ sí wa lórí WhatsApp wa 0708 242 8527 0708 242 8527 tàbí Glo number wa, ẹ lè pè wá sórí Glo number wa náà 0705 530 7492 0705 530 7492. Inú wo dùn láti gbọ́ lọ́dọ̀ yín. Mo tún fẹ́ fi àkókò yìí sọ fún wa wípé lágbára Ọlọ́run à ń bọ̀ nílùú Ìlọrin láti wá ṣe ètò tí mo sọ náà ni pé a fẹ́ fún àwọn ènìyàn ní bíbélì ọ̀rọ̀ Ọlọ́run lọ́fẹ̀ẹ́ láì gba nǹkan kan. A fẹ́ fún wọn ní bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Lágbára Ọlọ́run fún ẹnikẹ́ni tí ó bá nílò bíbélì ọ̀rọ̀ Ọlọ́run bóyá ní Yorùbá àbí lédè èbó tẹ́ fẹ́ gbà ọ̀fẹ́ la fẹ́ fún yín. Ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí àwọn nọ́mbà wa, kẹ́ẹ̀kan sọ fún wa mo fẹ́ bíbélì Yorùbá orúkọ mi àti àdúgbò mi. Ẹ tẹ àtẹ̀ránṣẹ́, ẹ tẹ̀ sí wa ní àwọn nọ́mbà wa tá a ti pè. A lè mọyì àwọn bíbélì tí àwọn tí a pèsè bíbélì fún nígbà tá a bá ń bọ̀. A pàdé nínú ìkànnì àwọn ọ̀jọ́ wa nílọrin, yóò sì lè jẹ́ ìbùkún fún yín. Ètò yìí ó ní láti wàásù òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ètò yìí ó ní láti ṣíjú àwọn ènìyàn sí ọ̀rọ̀ Ọlọ́run. A sì fẹ́ kí àwọn tí ò bá tiẹ̀ wá ní bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì fẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n fẹ́ mọ̀ ká, a fẹ́ kí wọ́n láǹfààní láti lè rí gbà. So ẹ fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ lórí àwọn nọ́mbà tá a ti pè yẹn, ẹ̀yin náà lè láǹfààní láti wà lára àwọn tí a fi bíbélì náà fún. Tákòókò náà bá ti ń súnmọ́, a jẹ́ kẹ́ ẹ mọ ibi tá a ti pàdé lágbára Ọlọ́run. Láṣálẹ́ yìí mo fẹ́ ká ṣí bíbélì wa sí ìwé Kọ́ríńtì kejì orí 4 láti ẹsẹ̀ 3 sí 5. Kọ́ríńtì kejì orí 4 láti ẹsẹ̀ 3 sí 5. Bíbélì sọ wípé ṣùgbọ́n bí ìhìnrere wa bá sì farasin, ó farasin fún àwọn tí ó nù nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú, kí ìmọ́lẹ̀ ìhìnrere Kristi tí ó lógo ẹni tí í ṣe àwòrán Ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn. Nítorí àwa kò wàásù àwa tìkára wa bí kò ṣe Kristi Jésù Olúwa. Àwa tìkára wa sì ń jẹ́ ẹrú yín nítorí Jésù. Mo gbàdúrà pé kí Ọlọ́run kó bùkún kíkà ọ̀rọ̀ rẹ̀ láṣálẹ́ yìí. Àmín. In tí mo fẹ́ wàásù lé lórí, ó dúró lórí ìhìnrere Ọlọ́run. Lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń bá àwọn èèyàn pàdé tí wọ́n mọ̀ bèèrè lọ́wọ́ wa pé kí tiẹ̀ lẹ máa ń bá wa sọ̀rọ̀ fún. Kí ni ìdí tí a ṣe ń jáde? Kí ni ìdí tí a ṣe ń kéde ìhìnrere? Kí ni ìdí tá a ṣe wà lórí móhùnmáwòrán tá a wà ní àṣálẹ́ yìí? Kí ni ìdí tó dàbẹ́ ni pé mo ti wàásù kan rí lórí ètò yìí wípé kèé ṣe wá ṣe ìtàn ajá ìjàpá àtọ̀bọ ká wá mọ wá owó ká mọ fi ṣètò tá a kàn wá ń sọ ìtàn asán. Àwa wàásù ìtàn asán. Kí ni ìdí tá a fi ń mú ìhìnrere jáde wá, tá a fi ń wàásù ìhìnrere? Ìdí náà ni pé Bíbélì paláṣẹ fún wa láti jáde lọ wàásù ìhìnrere. Nínú ìwé Matthew orí 20 ẹsẹ̀ 16 àti 20 yẹn ó ní nítorí náà ẹ lọ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo kí ẹ sì máa baptisi wọn
ní orúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín, ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Ìtọ́lọ́run pa láṣẹ fún wa ní láti jáde wàásù ìrere lọ sí gbogbo ènìyàn ní gbogbo ibi tọ́lọ́run bá ti fún wa láǹfààní ká jáde ká wàásù fún àwọn ènìyàn. Ìdí tá a fi ń jáde kiri ni, ìdí tá a fi wá sórí móhùnmáwòrán ni láti wàásù ìrere Ọlọ́run. Gẹ́gẹ́ mo ṣe sọ pé a máa ń rí àpọ̀lọpọ̀ tí ó mọ̀ béèrè kí ni gbogbo ilé wàhálà wọn gan ti pọ̀ jù, wọ́n mọ̀ fún mi ìwé lójú ọ̀nà. Kí ni ìdí tá a fi ń jáde ní Ọlọ́run pa láṣẹ fún wa. Ní orí ẹsẹ̀ bíbélì tá a wá kọ lẹ́ẹ̀kan yẹn lórí Kọ́ríńtì kejì orí 4 láti ẹsẹ̀ 1 sí 5, ó wá sọ̀rọ̀ ní ẹsẹ̀ 1, ó ní ṣùgbọ́n bí ìhìnrere wa bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ìyẹn túmọ̀ sí pé bá a ṣe ń jáde tá à ń wàásù ìhìnrere tó bá jẹ́ páwọn èèyàn ò sì gbọ́, ìkankan wà tó ń dí wọn lọ́wọ́, wọn nù ni. Lálẹ́ yìí mo fẹ́ wàásù lórí àkórí yìí, òtítọ́ nípa ìhìnrere. Òtítọ́ nípa ìhìnrere. Kí lòtítọ́ tá a gbọ́dọ̀ mọ̀ nípa ìhìnrere? Bàbá, mo gbàdúrà wípé kí ẹ bùkún wa nú ọ̀rọ̀ yín, kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó jẹ́ ìbùkún fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ yín, kí wọ́n sì lè ṣe ìpinnu nípa ìgbàlà wọn. Ẹ ṣé fún tẹ̀sàtúntẹ̀ ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Òtítọ́ nípa ìhìnrere. Bíbélì sọ fún wa ní àwọn òtítọ́ tá a nílò láti mọ̀ nípa ìhìnrere. Bóyá wọ́n ti ń gbọ́ ìhìnrere tó mọ̀ pé mò ń gbọ́, mi ò gbà. Bóyá wo ò tiẹ̀ gbọ́ tí wọ́n tó bá jà tiẹ̀ ti di pé wọ́n ti ń sọ̀rọ̀ nípa ìhìnrere, ó mọ̀ sọ pé mi ì fẹ́ gbọ́. Bóyá o tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ pé kí gan ni ìhìnrere, ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Ìhìnrere gangan ní Bíbélì ṣe ṣàlàyé rẹ̀ fún wa. Ó ní í ṣe nípa ikú, sísin àti àjíǹde Jésù. Ìta ń pè ní ìhìnrere nu. Ikú, sísin àti àjíǹde Jésù. Tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìhìnrere Ọlọ́run, ìta mọ́ mú tọ̀ wá wánu tá a pè ní ìhìnrere. Ìyẹn túmọ̀ sí pé kìí kàn ṣe pé Jésù kú nìkan, kìí ṣe pa sin Jésù nìkan, Jésù jíde láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Bíbélì wá fi yé wa wípé ìhìnrere tá à ń mú jáde yìí ó ṣeé ṣe kó fara pamọ́. Mo wá fẹ́ sọ̀rọ̀ lálẹ́ yìí, nǹkan mẹ́ta ni ó kàn mọ́ láwọn àmúyẹ kéékèèké kọ̀ọ̀kan tí màá mú jáde ńbẹ̀ mo sọ̀rọ̀ nípa òtítọ́ nípa ìhìnrere. Àwọn àkọ́kọ́ tí ẹsẹ̀ bẹ́ẹ̀lì ta kà yìí tó fi yé wa ni wípé ó ní ìhìnrere ó lè di tó pamọ́ tó farasin fún yàn. Ní ẹsẹ̀ 4 yẹn màá tún kà, ṣùgbọ́n bí ìhìnrere wa bá sì farasin, ó farasin fún àwọn tí ó nù. Ó ní ìhìnrere lè jẹ́ tó ó lè farasin. Ẹ mọ bórí ìhìnrere ṣe lè farasin. Ìgbà tó bá yẹ kéèyàn wàásù ìhìnrere tí àwàásù rẹ̀, mo rí pé ìhìnrere lè farasin bẹ́ẹ̀. Nínú ìwé Matthew 28 tá a bá wo ẹsẹ̀ 19 àti 20, Bíbélì fi yé wa wípé ó ní ká jáde lọ bá a ṣe kà níbẹ̀rẹ̀, ká wàásù ìhìnrere fún gbogbo ènìyàn. Nígbà tá a bá wàásù ìhìnrere yẹn, ìhìnrere yẹn ò ní dọ́dọ̀ tiyín. Bí ò bá dọ́dọ̀ tiyín, ẹ ní mọ tó yẹ kẹ́ ẹ gbà. Òtítọ́ tó wà nù ìhìnrere nu pé ìhìnrere gbọ́dọ̀ jáde. Ó ní mò ń sọ fún wa, tí wọ́n bá mọ̀ níwò lálẹ́ yìí tẹ́ ẹ ti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà yín, tẹ́ ẹ ti gba ikú, sísin àti àjíǹde rẹ̀ gbọ́, ojúṣe tí náà ní pé kẹ́yìn náà jáde kẹ́ ẹ sọ fún àwọn mìíràn. A nílò láti wà lórí móhùnmáwòrán ká tó wàásù ìhìnrere fún yàn. A lè fẹnu sọ. Gbogbo àǹfààní tọ́lọ́run bá fún wa la gbọ́dọ̀ lò láti wàásù ìhìnrere. Fáwọn tó bá ti jó nígbàgbọ́, ará àwọn tó ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn pàṣẹ ètò yìí, ìwọ náà tiraka tún sọ fẹ́lòmíràn pa Jésù tó ti gbà. Ìhìnrere lè jẹ́ tó farasin nígbà tá a bá wàásù rẹ̀. Bẹ́ẹ̀ ni ìhìnrere tún lè farasin nígbà tí a bá fààyè gbà á. Nígbà tá a bá yàn láti má fi àyè gba ìhìnrere lè farasin. Ó ní Bíbélì sọ pé ṣùgbọ́n bí ìhìnrere wa bá farasin, ó farasin fún àwọn tí ó nù. Ó lè farasin nígbà tí wọ́n bá mọ̀ọ́mọ̀, táwọn èèyàn bá mọ̀ọ́mọ̀ sọ wípé ìtẹ̀sán mi ì fẹ́ gbàgbọ́, mo yàn láti jẹ́ ẹni ìsọnù. Bóyá wọ́n ti ń wètò yìí ní gbogbo àkókò tá a ti ń fi hàn, tó sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi, tó sì mọ̀ wípé Jésù jẹ́ ọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ náà là ń tẹnu mọ́ pé
kò sí ọ̀nà mìíràn tó tọ́ka sí ìyè fún wa láti lọ sọ́run bí kò ṣe ń pasẹ̀ Jésù. Ìwọ náà sì ń gbọ́ bẹ́ẹ̀ ló sì ń wò ó pé mi ì ní gbàgbọ́. A jẹ́ pé ìrere ń farasin fún ọnu. Ó ń farasin kò ṣe nítorí pé àwàásù rẹ̀. Ó ń farasin nítorí pé o mọ̀ọ́mọ̀ sọ pé mi ò ní gbàgbọ́. Ìwọ ló mọ̀ọ́mọ̀ yàn pé mi ì fẹ́ gba ìrere Ọlọ́run gbọ́, mi ì fẹ́ ṣe tọ́lọ́run sọ. Ìyẹn ò túmọ̀ sí pé ìrere Ọlọ́run ò jáde sí ọ o. Bí ẹmọ tí bẹ́ẹ̀ ni sọ pé ó ṣẹlẹ̀, ẹ wo ìparí ẹsẹ̀ kẹta, ó ní ó farasin fún àwọn tí ó nù. Ìyẹn túmọ̀ sí pé ó mọ̀ọ́mọ̀ yàn pé mi ì fẹ́ gbà, mi ì fẹ́ fàyè gbà, mo yàn kí n jẹ́ ẹni tó sọnù. Ìhìnrere ó jẹ́ ìní tí o lè pamọ́ nígbà àbáwàásù rẹ̀. Fún wọn lálẹ́ yìí o ti gbọ́, o lè sọ pé ó pamọ́ fún ọmọ. Ibi tí wọ́n dé nìsín ni pé mi ì fẹ́ gbàgbọ́. Mo sì ń rọ̀ lálẹ́ yìí, ọ̀la lè pẹ́ jù. Kí ló dé tó ní gba ìhìnrere Jésù Kristi gbọ́? Kí ni ìhìnrere yẹn mo tún sọ? Ó ní wípé ìyẹn túmọ̀ sí pé Jésù wá sáyé láti kú torí ẹ̀ṣẹ̀ rẹ, a sín apá nítorí ẹ̀ṣẹ̀ rẹ, ó jíǹde láti fún ọ ní ìyè àìnípẹ̀kun kí wọ́n náà sì gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Fààyè gba ìhìnrere Ọlọ́run nínú ayé rẹ kí wọ́n náà lè di ẹni ìgbàlà, kí wọ́n náà lè di ọmọ Ọlọ́run, kó lè mọ̀ pé níjọ́ kan tó bá kò láyé yìí ó lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ohun òtítọ́ àkọ́kọ́ nípa ìhìnrere ni pé ìhìnrere lè jẹ́ ń tó farasin nígbà tí a bá wàásù rẹ̀, nígbà tí a bá sì fààyè gbà. Ohun èkejì nípa ìhìnrere tó jòtítọ́ ni ìhìnrere a lè dí lọ́wọ́. Ọ̀nà wo la ṣe ń dí ìhìnrere lọ́wọ́? Ẹ wo Bíbélì sọ nínú ìwé Kọ́ríńtì kejì yìí orí 4 ẹsẹ̀ ẹ wo ẹsẹ̀ 4 yẹn. Ó ní nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìhìnrere Kristi tí ó lógo ẹni tí í ṣe àwòrán Ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn. A rí pé a lè dí ìhìnrere Ọlọ́run lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ gbà. A máa ń rò wípé tí a bá yàn láti sọ pé mi ń gba Jésù, ó kàn ní í ṣe pé èmi náà nu mi ò gbánú in tó bá dé mo débẹ̀. Ṣùgbọ́n a rí pé ìgbà tó o yàn láti má lo gbàgbọ́, èṣù ó bọ tapo sí, yóò bọ fi ìfọ́jú sí, yóò jẹ́ in tí yóò dé ìkóríta tó jẹ́ wípé àti sọ pé mo tiẹ̀ fẹ́ gbégbèsè tó tọ́ gan yóò nira fún ọ. Bẹ́ẹ̀ sọ pé nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn wọn tí kò gbàgbọ́ di afọ́jú, ọkàn wọn ò gbàgbọ́ tẹ́lẹ̀, yóò wá dé ìkóríta tó jẹ́ wípé ojú wọn ò tiẹ̀ fọ́ sí gbogbo nǹkan, wọn tiẹ̀ ní fẹ́ mọ̀ nǹkan kan. Tẹ́ ẹ bá tiẹ̀ gbé Bíbélì pé mo fẹ́ fi nǹkan wọ́n ní mi ò fẹ́ gbọ́ mọ́. Bẹ́ẹ̀ ni èṣù yóò mọ wá lo gbogbo àǹfààní tó ní láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣí sí wọn, ni ó mọ lò láti mọ yí ọkàn wọn lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Kó tó dé kòríta yẹn fún wọn, kí ló dé tó ṣèpinnu nípa ìgbàlà rẹ láṣẹlẹ̀ yìí? Kó tó di pé èṣù ó di ọ lójú tán pátápátá, tí ó di ẹni tí ó fi èdìdí ìfọ́jú bù ọ débi pé ò fi ẹ̀fẹ́ gbọ́ kankan mọ́, kí ló dé tó ṣèpinnu nípa ìgbàlà rẹ? A rí pé nípa ọ̀rọ̀ Ọlọ́run lè di in tí ó jẹ́ in tí ó ní ìdíwọ́ nígbà tí ìwọ gangan ti yàn láti mọ̀ gbọ́. Èṣù wá bọ tapo sí, ó fi èdìdí rẹ̀ ó fi bọ̀ ọ́ lójú, kò jẹ́ kó rí nǹkan kan tó yẹ kó rí mọ́. Tẹ́nì kankan bá ní pé mi ń gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mi, kì í ṣe nítorí pé Jésù ò fẹ́ kó o nígbàlà. Ọ̀pọ̀lọpọ̀ gbàlà mọ́ ń gbọ́ táwọn èèyàn mọ̀ sọ wípé tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ kí n gba kó jẹ́ pé ọ̀nà onígbàgbọ́ ni màá tọ̀, yóò ti jẹ́ wọ́n bí mi sínú ẹbí onígbàgbọ́, ṣùgbọ́n ìgbà wọ́n ti bí mi sínú ẹbí tí mo wà yìí, ẹ̀sìn tọ́lọ́run fẹ́ mọ́ ṣe náà ni ẹ̀sìn táwọn ẹbí mi ń ṣeun. Ìfọ́jú Sátánì nù. Torí lílọ sọ́run ò dúró lórí ẹ̀sìn, ó dúró lórí ìgbàlà nínú tání, nínú Jésù. Torí mo máa ń ṣàlàyé eléyìí, gbogbo wa la jẹ́ ẹlẹ́ṣẹ̀ nípasẹ̀ ẹnìkan, nípasẹ̀ tání? Ádámù.
bẹ́ẹ̀ náà Bíbélì sì sọ wípé mo mọ̀ tí ẹ̀ ń pè ní ẹ̀ṣẹ̀ àìmọ̀dí, bẹ́ẹ̀ náà ni Bíbélì sì fi yé wa wípé nígbà tí a bá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn kò é ṣàwa la lè bọ́ lọ́wọ́ rẹ̀ mọ́, kò é ṣàwa la lè rárá wa padà mọ́. Òun lọ́lọ́run fi rán Jésù wá sáyé tó pera rẹ̀ ní ọ̀nà, òtítọ́ àti ìyè fún wa láti láǹfààní láti bọ́ láwọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ tá a jogún lára Ádámù. Jésù nílò láti gbà wá là, àbá nílò láti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa ká lè ní ìyà nípẹ̀kun, ká lè bọ́ lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ tá a jogún lára Ádámù àti Éfà. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń gbọ́ náà wọ́n mọ̀ ní mi ò ní gbàgbọ́. Èṣù ti wá fi èdìdí rẹ̀ láti sọ pé mi ò ìwọ ṣé o ti dábàá o ò fẹ́ gbà tẹ́lẹ̀, ó ti fi bò wọ́n lójú. Ó ń bẹ́ẹ̀ ní ṣe sọ pé nínú àwọn ẹni tí ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìrere Kristi tí ó lógo ẹni tí í ṣe àwòrán Ọlọ́run kí ó má bàa ṣe mọ́lẹ̀ nínú wọn. Ó sọ wọ́n di afọ́jú débi pé wọn ò fẹ́ rí mọ́, àwọn tí ò gbàgbọ́ ni o. Mo ń rọ̀ lálẹ́ yìí, òtítọ́ ń pa ìrere ní pé Ọlọ́run fẹ́ kó o gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, kó o ní gẹ́gẹ́ bí Ọlọ́run rẹ, kó o gbàgbọ́ kí ìwọ náà lè mọ̀ pé lọ́jọ́ kan tó bá kò láyé yìí ó lọ sí ọ̀run rere, kó o lè mọ̀ wípé o ò nílò láti lọ sọ́run àpáàdì. Má gba ìtànjẹ èṣù, má jẹ́ kí èṣù dí ọ lójú débi wípé wàá sọ pé mi ò fẹ́ gbọ́ kankan pa Jésù tó bá jẹ́ pé ara ẹ̀ ń sọ pé òun lo olùgbàlà mi ìfẹ́ gbọ́. Má jẹ́ kí èdìdí èṣù ò dí ọ lójú, o ò ṣe ṣèpinnu pa ìgbàlà rẹ lónìí. Ohun ẹ̀kẹta nípa òtítọ́ nípa ìhìnrere ni pé ìhìnrere lè jẹ́ ń ta bọlá fún. Báwo la ṣe lè bọlá fún? Nígbà tí àwa tá a bá mọ òtítọ́ yẹn tá a wàásù rẹ̀ bá a ṣe ń wàásù ẹ̀ lálẹ́ yìí, nígbà tá a bá wàásù rẹ̀ tá a wàásù Jésù. Alọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé ńgbà wọn bá sọ pé àwọn wàásù ìhìnrere, ìwàásù ìjọ ni. Alọ́pọ̀lọpọ̀ tó bá láwọn wàásù ìhìnrere, ìwàásù iṣẹ́ rẹ ni bí ó ṣe mú ọ lọ sọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn Bíbélì sọ nínú ìwé Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 5 yẹn, bẹ́ẹ̀ sọ pé nítorí àwa kò wàásù àwa tìkára wa bí kò ṣe Kristi Jésù Olúwa. Kí ni Bíbélì sọ pé Pọ́ọ̀lù sọ pé àwọn wàásù? Àwọn ò wàásù àwa tìkára wa bí kò ṣe Kristi Jésù Olúwa. Ẹni tá a mú tọ̀ wá wá nígbà tá a bá fẹ́ kí ìrere jẹ́ tá a bọlá fún, ó ní Jésù Kristi. Tí wọn náà bá ti mọ̀ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ẹni tó lè mú tọ̀ àwọn èèyàn lọ fún ìgbàlà, ó ní Jésù Kristi. Ó dáa kí iṣẹ́ wa dára, ó dáa ká níwà rere, ó dáa ká gbégbé ayé tó wọ Ọlọ́run, ṣùgbọ́n àwọn nǹkan yẹn kọ́ ni ó mú wa lọ sọ́run. Jésù nìkan ló mú wa lọ sọ́run. Kí ló lè wẹ ẹ̀ṣẹ̀ mi nù? Olórin yẹn sọ bẹ́ẹ̀, ó ní kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Jésù ló tẹ ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa lórí igi Kávárì láti wẹ̀ wá nù ká lè ní ìyà àìnípẹ̀kun. Nígbà tá a bá fẹ́ kí ìrere jẹ́ ìtọ́gbọ́lá fún, a gbúdọ̀ lè sọ wípé ó ní í ṣe pẹ̀lú Jésù. Mo máa ń pàdé oríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n èso nígbàgbọ́, ṣùgbọ́n tí wọ́n mọ̀ sọ fún wa gbà àwa náà gba Jésù. Ṣé rọ́nà tó bá fi gba Jésù tó o bá ti ṣe pé o mọ Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ, tó lágbára láti rọ̀ ọ́ padà, pé òun nìkan ni ọ̀nà tó lè fún ọ ní ìyà nípẹ̀kun láti mú ọ padà sọ́dọ̀ Ọlọ́run, o ò tí ì gba Jésù Bíbélì gbọ́ o. Jésù tó o gbàgbọ́ ó jẹ́ Jésù tí è ṣe ti Jésù Bíbélì nù. Ṣùgbọ́n Jésù Bíbélì bẹ́ẹ̀ sọ pé òun ni ọ̀nà òtítọ́ àti ìyè. Òun la mú tọ̀ wá torí pé ìyìnrere jẹ́ tó lọ́lá, a sì fẹ́ bu ọlá fún. Báwo sì ni ẹ̀ta lẹ́ni tó sì jẹ́ tó jẹ́ ìrìnrere gan sí gbogbo ayé? Òun náà ni Jésù Kristi. Òun náà ni Jésù Kristi. Ìta mú tọ̀ wá láṣálẹ̀ ni. Níbikíbi tá a bá wà, òtítọ́ nípa ìyìnrere òun ni wípé Jésù fẹ́ kó o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Jésù fẹ́ kó o mọ̀ wípé èrè ẹ̀ṣẹ̀ rẹ jọ̀run àpáàdì. Jésù fẹ́ kó o mọ̀ wípé ò ń san gbèsè ẹ̀ṣẹ̀ náà. Jésù sì fẹ́ kó o ṣèpinnu pa ìgbàlà rẹ, kó o gbà gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, débi wípé tó o bá tiẹ̀ kúrò láyé yìí nígbàkúgbà tó bá wù kó jẹ́, ìwọ náà lè ní ìdánilójú pé mò ń lọ sọ́dọ̀ Ọlọ́run. Ìwọ náà lè ṣèpinnu yẹn lálẹ́ yìí o. O ti gbọ́ òtítọ́ ń pa ìyìnrere,
òun náà la sì mú tọ̀ wá. Ìgbà míì tá a bá tiẹ̀ wà nú mọ́tò ẹ rí táwọn èèyàn dìde tí wọ́n wàásù pé ìhìnrere Jésù mo mú tọ̀ wá. Ìhìnrere Jésù yẹn náà làwa náà tún mú tọ̀ wá lónìí lórí móhùnmáwòrán. Òtítọ́ ń pa rẹ̀ ó ní pé ìhìnrere jẹ́ ìpamọ́. A lè rí pé ìhìnrere a lè dá dúró nígbà tá a bá fààyè gbà lọ́kàn wa tá a gbà gẹ́gẹ́ bí olùgbàlà wa. A sì rí pé ìhìnrere ṣe bọlá fún nígbà tó bá jẹ́ pé Jésù la wàásù. Fáwa tá a ti gbàgbọ́ ẹjẹ́ á mọ wàásù Jésù fún àwọn ènìyàn. Fáwa tá a bá ti gbàgbọ́ ìwọ náà lè ṣe ìpinnu. Má jẹ́ Sátánì ó bú ọ lójú. Jẹ́ kí ojú rẹ kó ṣí sí ìmọ́lẹ̀ tó wà nínú ìhìnrere Jésù kó o sì gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Níbikíbi tó bá wà ò ṣe ṣèpinnu lálẹ́ yìí pẹ̀lú mi kí ìwọ náà sọ wípé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀ kó gbọ́ ọkàn mi là. Mo gbẹ ẹ̀bùn rẹ lónìí tí ṣe ìyà nípẹ̀kun fún ara mi lónìí. O ṣé Jésù Kristi tó kún torí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Tó bá jẹ́ pé o ṣèpinnu yẹn ìwọ náà ní ìdánilójú nù. Tó bá gbàgbọ́ lóòótọ́ ó dọmọ Ọlọ́run. Ìwọ gan tún lè wá pín ìre tó gbàgbọ́ pẹ̀lú àwọn ènìyàn. Tó bá fẹ́ ká mọ̀ bóyá o ti ṣèpinnu o lè pè wá lórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344 tàbí 0708-242-8527 WhatsApp nọ́mbà wa nu 0708-242-8527 tàbí 0705-530-7492 0705-530-7492. Mo gbàgbọ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ yóò jẹ́ ìbùkún fún wa. Mo tún fẹ́ rọ̀ wá tí a bá ní ìbéèrè sí bóyá lórí ní tá a gbọ́ àbí ní tá a gbà á lè tún fi ọ̀rọ̀ Ọlọ́run yé yín sí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣé púpọ̀. Àdùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún